Ṣé àkọ́tún ètò yín ètò wa Masọyìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tó bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ọmọ ìyá mi ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ló ti ní báyìí pẹ̀lú ọkọ̀ kan. O ò tí ì lè wakọ̀. Sọ̀rọ̀. Mo máa fún yàn. Mo máa ta. Ó máa ta. Bóyá ibi ó yẹ kó ti wá mú ẹ lára. Ó ti wá ó bá ìlú mọ̀ọ́ká wa wá ní oṣù Ọ̀pẹ ọdún tó kọjá àbí? Ìwọ fúnra rẹ ló wá dá wá fún àyájọ́ ọjọ́ àwọn ọmọdé. Ó dà kó kọ̀ dá ìbéèrè mẹ́wàá kó má fi dì mí kún èdè Yorùbá kó dẹ̀ mú ká dáadáa ló bá tán. Tó bá wà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wálẹ̀ tó sọ èdè mi yàtọ̀ sí èdè Yorùbá sílẹ̀ ètò yìí a máa fún yín ní ìlọ́po owó lọ́nà méjì. Ìyẹn náà dáa àmúlùmálẹ̀ èdè bá wà lẹ́gbẹ̀rún mẹ́wàá máa lọ ìyẹn náà tó ìyẹn tọmọdé àbí? Tó bá ní kò tí. Bá mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan tí bá ti mú. Mi ò mọ bí mo ṣe máa sọ ṣùgbọ́n inú mi máa dùn gan ni. Ẹ má sọ̀rọ̀. Ó dà. Tó bá ní o fẹ́ dá gbogbo ìbéèrè o tó bá ti ń dáhùn owó á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè. Ó dà. Kí lórúkọ ẹ? Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Àjàdí Ọlárẹ̀wájú. Ọ̀gbẹ́ni báwo ló ṣe gbọ́ Yorùbá? Láti kékeré mo ti ń fẹ́ràn èdè Yorùbá. Mo wá sọ pé mo máa wá sí ètò yìí lónìí kí n kẹ́kọ̀ọ́ sí èyí tí mo ti mọ̀. Ṣùgbọ́n owó kọ́ ni kókó ń bí. Kéèyàn ṣáà máa ti kẹ́kọ̀ọ́. Tó bá ti kẹ́kọ̀ọ́ ò bá máa gbowó kankan. Èmi ṣá mo fẹ́ pẹ́wọ́. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ló wà bí? Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìpele wo ló wà báyìí? Ìpele kẹrin. Kẹrin? Ó dáa bá mi fún Àjàdí ní ìbéèrè àkọ́kọ́. Ó ń kawó ní. Ẹ̀rìndínláàdọ́ta. Ẹ̀rìndínláàdọ́ta kí nìyẹn? 55. Ẹ̀rìndínláàdọ́ta. Ẹ̀rìndínlọ́gọ́ta. Ẹ̀rìndínlọ́gọ́ta kí ni ẹ̀rìndínlọ́gọ́ta? Mi ò lè sọ. Eléyìí. 56. Bẹ́ẹ̀ni. Yẹ́yà. Kí ni ní Yorùbá? Color blue kí ni? Bẹ́ẹ̀ni. Ó jọ ọ̀rọ̀ mi jọ ó jọ ìlú mọ̀ká wa wà ń bí. Mo rí yìn. Àwọn alárọ̀. Àwọn alárọ̀ kọ. Ó jọ ọ̀rọ̀ mi jọ ó jọ ọ̀rọ̀ mi jọ òjò omi dúdú. Òun ni omi dúdú. Ó ti gbàgbé láàmì yọ. Omi dúdú òǹjò omi dúdú fojú jaró ìkòsí rẹ̀ ṣọ́ kò ṣe. Àwọn aró. Mo dẹ̀ ti gbàgbé. Pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ̀tàdínláàdọ́ta. Ẹ̀tàdínláàdọ́ta. Kí ni Yorùbá ń pè ní alábàáhùn? Ẹ̀tàdínláàdọ́ta jẹ́ wo? Ẹ̀tàléláàdọ́ta. Kí ni Yorùbá ń pè ní alábàáhùn? Alábàáhùn. Ìjàpá. Ṣé ẹ sọ fún mi? Ìjàpá? Báwo ló ṣe mọ̀? Mo kò sọ. Ìjàpá ni ó yẹ bá mi sá láti ọ̀rẹ́ bá. Owó ìtumọ̀ àpòjù fún ẹ o. Kò tí pọ̀jù. Mo sì lè fi dá ìkòwò dé. Okòwò irú okòwò ló fẹ́ ṣe? Ìkòwò aṣọ. Okòwò aṣọ. 50. Ló dà. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Forest. Bẹ́ẹ̀ni. Ṣé o mọ̀? Àforífojì. Òjijì kú ni. Wọ́n máa jẹ́ káyọ̀ máa pè mí lágbàáyà dáì. Kí ni forest ní Yorùbá? Ṣé o mọ̀? Igbó bush. Wọ́n sọ fún. No yẹn. Ẹ lè yọ mi ò mọ̀ wọ́n. Àjàdí wo wọn Skoda ìlú mọ̀ká. Ọ̀rẹ́ mi ni.
ó dà ó bẹ̀rẹ̀ pẹ̀lú Àjì. rárá o àjì yàtọ̀ o Ẹ tẹ̀ mí síwájú díẹ̀. ibi tí mo tẹ̀ ẹ́ dé náà ló ń jẹ́ kí ni Agíjù. má pààrọ̀ ṣáàgìjù ni Agíjù. mo kàn mọ́ fún ẹ ni o. Bóyá kí ni títòótọ́ ele. tòótọ́ forest agíjù ni. Kí ló dé tó wá sọ pé ẹ mọ̀ fún mi? Ó ti dá mi ò fẹ́ sọ̀rọ̀ jù. 150. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún gègé? Èjìdínláàádọ́rùn. àádọ́rùn 90 àádọ́rùn. Àádọ́ta. àádọ́ta. Àádọ́rin. àádọ́rin. Èjìdínláàádọ́rin. Irú ọmọ wo ni à ń sọ ní Ìgè? Ìgè ni ọmọ tó fi ẹsẹ̀ jáde nínú oyún ìyá. Ìgè ni. Mo tún jẹ́ dàdà. Mo tún jẹ́ òjò. Èjìléláàádọ́ta. Parí òwe Yorùbá yìí. Ọjọ́ gbogbo ní ti ọ̀lẹ, ní ti olè. Ó pàkàṣọ. Ó pàkàṣọ jọba mi yọ. Ẹ ṣe sùúrù, ẹjọ́ tẹ̀ ronú sí. Ó yá ro tó bá Ẹ ti yọ. tó bá ti ro tó bá gbà máa fún ẹ. Mi ò rún mọ́. Ó dà ó ṣe. Ó ti fara balẹ̀ tó. Ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ní tolóhun. Ó dẹ̀ fẹ́ sọ́dọ̀ wé mi. Ọjọ́ gbogbo ni mo máa ń ṣe fẹ́ yọ. Ọjọ́ kan wá ní tiẹ̀. Kí ló dé? 65. 55 nìyẹn. Bẹ́ẹ̀ni. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún Thursday. Ọjọ́bọ̀? Ó gbà. 60. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún I said. Ṣé kò sọ I said. Dúró. I said gbọ́n mo fẹ́ lẹ́yọ̀ kan. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún àwọn ewé? Ẹ̀rìnléláàádọ́ta. Àkókò wo ni Yorùbá ń pè ní ìyálẹ̀ta? Nígbà aago méjì. Kí ni ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́? Kí ni ẹ̀wá lé lóko? 11. Láti aago 11. Láti aago 11 dé aago 12. Bẹ́ẹ̀ni. Ṣé bẹ́ẹ̀? O ti wo MASOYINBO dáadáa. Bẹ́ẹ̀ni. Mo ti gbáradì fún yín. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí. Ẹ̀tàlélọ́gọ́ta. Dúró ná. Kí ló fẹ́ ṣe gan tó bá dàgbà? Mo fẹ́ ká má débẹ̀ lónìí. Ẹ jẹ́ ká máa sọ ìbéèrè yìí lọ. Mi ò fẹ́ sọ̀rọ̀ jù. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ẹ̀bùn? orúkún? Jésù. Ìgúnpá. Ẹ̀sìkódà. Bá mi yọ sáyé. Lájẹ́. Mo ti sọ fún yín mi ò mọ̀ wọ́n. Àjàdí. Ṣé máa ń pè mí? Mo ti Ìgúnpá. fẹ́ yọwọ́ mi. Ìgúnpá bẹ́ẹ̀ ni ìgúnpá. Ṣé a ti parí? Mo ní ẹ̀bùn fún ẹ. Ẹ ṣeun. MASOYINBO fún Àjàdí. Ilé ẹ̀kọ́ rẹ̀wẹ̀sì wá ní. Dúró.
dá gbà. ẹ ṣeun. èmi mo ní kí ẹ̀bùn kan èmi mo ní kí Àjàdí wá nítorí Àjàdí wá ní pẹ̀lú ìlúmọ̀ọ́ká wa ní ọdún tó kọjá wọn jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ nísìnyí ó wá fi yé wa pé òun lè dá dúró òun ní ara òun ó dá jókòó. mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ṣé mo sọ èdè Gẹ̀ẹ́sì ṣé mo sọ èdè Gẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ni I said. ẹ yọ ìkejì yẹn sọ. Kò sọ. mi ò sọ nǹkan kan mo sọ pé o. kí ni o. mo sọ. o ṣe o Jésù olórí ìwájọ. ọ̀dà gòdì ẹ̀bùn fún Àjàdí fún bí bó ṣe ṣe lé nìyí ó jọ mí lójú gidi gan ni mi ò mọ̀ pé ó máa gbìyànjú tó báyìí ó jọ mí lójú gidi gan ni ìwé wà bí. ṣùgbọ́n mo ní ìbéèrè mi gbogbo Gẹ̀ẹ́sì tẹ́tí sọ ẹ jọ̀ọ́ ẹ dá padà sówó mi ẹni Masọyìnbó lètò yìí so gbogbo wa a lè sọ èdè Gẹ̀ẹ́sì mo ti sọ èdè Gẹ̀ẹ́sì méjì ẹ̀yin ẹ ti sọ bí. èmi olùkọ́ ni mí olùkọ́ ni yé ẹ ṣàdáwò mi padà. dúró olùkọ́ ni mí mo ní àǹfààní láti sọ èdè Gẹ̀ẹ́sì láti fi kọ́ ẹni orí ẹ̀jẹ̀. jẹ́ ká sọ̀rọ̀ jàre. mi ò sọ mọ́. ẹ̀bùn wà bí fún ẹ ife ìmumi kọ́ wọ́n máa fún ní ife ìmumi sí torí pé ó jọ mí lójú gidi. aṣọ a máa faṣọ sí aṣọ wà ń bí látọ̀dọ̀ àwọn monitex wọ́n ní ká fún ẹ láṣọ yìí aṣọ wà ń bẹ máa fún ẹ ní $200,000 pẹ̀lú ìlú ìyẹn náà ti tó tí wọn bá kí sọmọ nínàkúnà owó aṣọ tó fẹ́ bẹ̀rẹ̀ yẹn ó tó bẹ̀rẹ̀ tó bá dẹ̀ fẹ́ pé èèyàn láti wá bẹ̀rẹ̀ ra aṣọ wàá lùlù fún wọn máa wá rẹ̀.